Alhamdulillahi wahda wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa sallama taslima kathira. Àtúnkí wa káàbọ̀ sí àkọ́tún ètò Al-Ghuraba èyí tí iléeṣẹ́ UL-ARQAM Media Productions tí wọ́n ń ṣe agbátẹrù rẹ̀. Orí ìkànnì náà láti máa ń sọ nípa ìtàn àwọn ànábì Ọlọ́run Ọba àti ìtàn Islam. Orí ìkànnì láti máa ń sọ nípa àwọn ètò ìṣẹ̀mí ayé tí àwọn sàhábà tí gbogbo wọn lò tí wọ́n fi di ẹni àlùjánnà. Allah tí ọlá rẹ̀ ga jù lọ́rọ̀ yìí wọn pé as-sabiquna al-awwalun minal muhajirina wal ansar walladhina taba'uhum bihsan radiyallahu anhum wa radu anhu. Ọlọ́run ní àwọn tó jẹ́ wípé wọ́n ti gbáwájú nínú àwọn èèyàn nínú àwọn sàhábà tó jẹ́ wípé wọ́n rìnrìn àjò láti ìlú Mákà lọ sí ìlú Mádínà àtàwọn tó kún ànábì lọ́wọ́ nílùú Mádínà àtàwọn tí wọ́n wá lẹ́yìn wọn táwọn náà tọ orí pa wọn tí wọ́n tọ ìlànà táwọn náà rìn. Ọlọ́run ní òun ti yọ́nú sí wọn òun sì ti yọ́nú sí wọn. Báwo làwa náà sì wá lè bá àjẹni tọ́lọ́run ó yọ́nú sí àfi káwa náà tẹ̀lé irú ìlànà táwọn náà rìn tán fi dẹni ìyọ́nú níwájú ọba adẹ́dà ọba tí ọlá rẹ̀ ga jùlọ. Ìdí nìyẹn jẹ́ wípé ìtàn ìgbésí ayé wọn yóò ṣe wá láǹfààní púpọ̀ táwa náà bá lè gbọ́yé táwa náà sì ṣàmúlò rẹ̀ lórí ètò ìgbésí ayé tiwa náà. Ìdí nìyí tó fi jẹ́ wípé ìtàn yìí pàtàkì fún wa púpọ̀ ká lè bá fi ìṣẹ̀mí ayé tiwa ká fi ṣe àwòkọ́ṣe ìṣẹ̀mí ayé tiwọn náà. Níbo la wá ń lọ lónìí? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀, a fẹ́ sọ nípa àwọn ìbéèrè tí àwọn èèyàn ti bi wá léèrè. Àwọn ìbéèrè ti pọ̀ tó jẹ́ wípé àwọn èèyàn ti béèrè. Àwọn ìbéèrè yóò sì ṣèmi àti ẹ náà láǹfààní. Tí wọn náà bá ní béèrè lórí ìtàn àwọn ànábì Ọlọ́run Ọba tàbí ìtàn àwọn sàhábà tàbí ìtàn Islam, àwọn ìtàn tá a ti gbọ́ tá a wá fẹ́ wo báwo ni ó sì fẹsẹ̀ múlẹ̀ sí, tàbí a fẹ́ mọ̀ nípa wípé ṣé ìtàn yìí ṣé lóòótọ́ náà ni ìtàn náà lálàáfíà. Ẹ jẹ́ ká pe Al-Ghuraba á bá wa ṣe àgbékalẹ̀ ìtàn náà níbàámu sí bí àwọn olùmọ̀ ẹ̀sìn ti sọ. Ẹni tí ìbá ti sára rẹ̀ á yọ kúrò ńbẹ̀ fún wa. Nọ́mbà tá a lè pè wá sí tí àwa náà fi láǹfààní láti béèrè ẹ fi ránṣẹ́ sí orí WhatsApp wa. Alákọ̀ọ́kọ́ òun náà ni 091 55 11 8848 091 55 11 8848 òun náà ni nọ́mbà tí a lè pè wá sí, tàbí ká tó ń fi nọ́mbà ẹlẹ́ẹ̀kejì síta tá a lè pè wá sí tàbí fi mẹ́sẹ̀gì sórí rẹ̀. Òun náà ni 090 58 71 25 49 090 58 71 25 49. Ìbéèrè alákọ̀ọ́kọ́ níwájú mi ń bì. Oníbéèrè sọ wípé ẹ sọ wípé àwọn la igbá àyà Ojise Allah ní ẹ̀ẹ̀mejì ṣùgbọ́n ẹyọ kan ni ẹ sọ nínú rẹ̀. Bẹ́ẹ̀ ni a sọ nínú ìgbà tí a ń sọ nípa ìtàn gẹ́gẹ́ bí àwa tí a bá ń láǹfààní láti máa tẹ̀lé wa lórí àwọn rédíò tí a ti ń sọ ìtàn Islam àti ìtàn àwọn ànábì. Ní Odua FM 90.9 ni a ti ń sọ nípa ìtàn àwọn ànábì Ọlọ́run Ọba ní gbogbo ọjọ́ Jímà ní àti aago bíi 3:30 sí aago 4 la ti ń sọ ìtàn àwọn ànábì Ọlọ́run. Ní Crown FM 101.5 òun ni a ti ń sọ nípa ìtàn Islam ní aago 2:30 sí aago 3 ní gbogbo ọjọ́ Sunday. Ní ààyè ni a ti sọ nípa ìtàn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. A sì ṣàlàyé nípa hadithatu shakki sodiri nabiyyi sallallahu alaihi wasallam, ìṣẹ̀lẹ̀ líla igbá àyà Ojise Allah. A sọ ní orí ìkànnì náà. Ibẹ̀ láti ṣàlàyé wípé wọ́n la igbá àyà nàbì nígbà tí Ojise Allah sallallahu alaihi wasallam jẹ́ ọmọ ọdún 4. A ṣàlàyé fún wa wípé bàbá tó bí Rasulullah sallallahu alaihi wasallam, Abdullah bun Abdul Muttalib, wọ́n ti fayé lẹ̀ síwájú kó tó di pé wọ́n bí Rasulullah sallallahu alaihi wasallam. Nínú ìṣesí Lárúbáwá sì ni wípé nígbà tí wọ́n bá bí ọmọ, wọ́n máa ń fẹ́ gbé ọmọ wọn lọ sí àwọn apá ilẹ̀ tí ó jẹ́ ilẹ̀ desert area, àwọn àyè tó jẹ́ pé ilẹ̀ tó gbẹ, àwọn aṣálẹ̀ ìlú. Wọ́n máa ń gbé ọmọ wọn lọ síbẹ̀ kí wọ́n lè bá àdá láhán ká sì lè dá sákásáká ní èdè Lárúbáwá ká sì lè bá lókun lára. Báyìí ni wọ́n ti gbé Rasulullah sallallahu alaihi wasallam fún àwọn alágbàtọ́. Ẹni àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni Suwaiba Maulatu Abi Lahab. Lẹ́yìn rẹ̀ ẹni kejì òun náà ni Halima bintu Abi Dhu'aib as-Sa'adiyya.
wọ́n ń pè wọ́n ní àsàádíyà látara ìlú tí wọ́n ti wá, ẹ̀yà tí wọ́n ti wá ní ẹ̀yà Banu Sa'ad, wọ́n náà fi ń pè wọ́n ní àsàádíyà. ìgbà tí Rasulullah sallallahu alaihi wasallam ń bẹ ní ọ̀dọ̀ arábìnrin tá a pè ní Halima yìí, nígbà tó pé ọmọ ọdún 4 lọ́dọ̀ arábìnrin, ó ní ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ tí wọ́n ti la ìgbáyà Rasulullah sallallahu alaihi wasallam ti ṣẹlẹ̀ o. òun náà bí ó lọ sí wá rí Jibril ló wá ń jọ́ náà nígbà tánàbí ń ṣeré pẹ̀lú àwọn ọmọ kéékèèké nílùú. Jibril wá ó wá kí ànábì mọ́lẹ̀, ó la ìgbáyà rẹ̀. nígbà tó la ìgbáyà rẹ̀ tán, ó wá mú ọkàn rẹ̀ jáde. nígbà tó mú ọkàn Rasulullah sallallahu alaihi wasallam jáde tán, ó wá fọ̀ nínú igbá tí wọ́n ṣe látara gold àti omi Zamzam sì wà nínú igbá náà. Jibril wá fọ̀, ó fọkàn ànábì, ó wá mú nǹkan dúdú kan jáde ńbẹ̀, ó wá hadhu shaitan minka, eléyìí ni orípa shaitan nínú ọkàn rẹ̀ ànábì. báyìí ló ti wá fi ọkàn yìí padà sínú ìgbáyà rẹ̀, ó sì pa ìgbáyà náà dé, ó wá rán papọ̀. àfọwọ́ Anas bin Malik radiyallahu ta'ala anhu, nínú àwọn sọ̀hábà tí ó jẹ́ kan nínú àwọn ànsọ́rí ni. àwọn ànsọ́rí làwọn tí wọ́n ran ànábì sí nílùú Madina. àwọn muhajiru làwọn tí wọ́n bá ànábì rìnrìn àjò láti ìlú Makkah lọ sílùú Madina. ní tó túmọ̀ sí pé Anas bin Malik àwọn jẹ́ ọmọ ìlú Yathrib, yìí ní ìlú Madina tó di Madina lónìí. Yathrib ní nígbà náà lọ́hùn, ọmọ ìlú Yathrib ni. ó wá lóun rí ìgbáyà Rasulullah sallallahu alaihi wasallam, ààyè tí wọ́n ti rán ìgbáyà nàbì òun fojú rí. bẹ́ẹ̀ sì ni aṣọ fún wa pé wọ́n la ìgbáyà nàbì nígbà tó ń bẹ ní ọmọ ọdún 4. Anas bin Malik ó rí ànábì nígbà tánàbì wà ní Madina, ní tó túmọ̀ sí wípé ìgbà tó rí ànábì ọdún tó ti pẹ́ púpọ̀ ní sí àsìkò tí ṣẹlẹ̀. wọ́n la ìgbáyà nàbì ní ọmọ ọdún 4. ànábì bẹ̀rẹ̀ òjíṣẹ́ ní ọmọ 40 ọdún 40 years. ànábì lò ọdún 13 nílùú Makkah 13 years, tá bá fi mọ́ 40 years ó jẹ́ 53 years. ìgbà tánàbì rìnrìn àjò lọ sílùú Madina, ànábì ti pé ọmọ 50 ọdún àti 3 53 years. tó bá tiẹ̀ wá jẹ́ pé ojú ẹsẹ̀ tánàbì délùú Madina náà ni Anas rí, ó túmọ̀ sí wípé ànábì ti jẹ́ ọmọ 53 years nígbà tó rí. tá bá yọ ọdún 4 tánàbì wà nínú ọjọ́ orí rẹ̀ 53 years yẹn, ó túmọ̀ sí wípé bíi 49 years sẹ́yìn tí wọ́n ti lágbáyà ànábì ni àfáà wa Anas bin Malik tó rí ààyè yìí. eléyìí fi ń rinlẹ̀ wípé lè ṣe lójú àlá, ojú ayé ni. bákan náà ni wípé ìṣẹ̀lẹ̀ tí ó fẹsẹ̀ múlẹ̀ ni. báyìí ni ìṣẹ̀lẹ̀ lílágbáyà òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam alákọ̀ọ́kọ́ báyìí ló ti rí. ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kejì, èyí tí oníbèrè béèrè wípé a sọ nítorí pé tán ò tí ì dé bẹ́ẹ̀ ni òjì ká mẹ́nu bàjọ́ náà, ṣùgbọ́n a ṣàlàyé fún wa wípé ọ̀nà méjì nínú ọ̀rọ̀ tó fẹ́ rinlẹ̀ jù lọ́rọ̀ àwọn olùmọ̀, torí pé ara wọn míì tó sọ wípé ó ju 2 lọ, ṣùgbọ́n tó fẹ́ rinlẹ̀ jù tá a lè gbára lé jù ọ̀nà méjèèjì. ọ̀nà wà lẹ́lẹ́ẹ̀kejì, òun náà ni ọjọ́ tí Rasulullah sallallahu alaihi wasallam ń ṣe Miraj lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba Adẹ́dà. Rasulullah jóyè wa nù hadith tí al-Imam Bukhari àti Muslim rahimahumullah tí àwọn méjèèjì gbé jáde nínú Sahihu wọn. wọ́n ní Rasulullah sallallahu alaihi wasallam nígbà tá ń bẹ lu Makkah, wọ́n ní nínú ilé àwọn òrùlé ilé àwọn ṣí, Jibril wọlé síbẹ̀. Jibril wá la ìgbáyà wọn. nígbà tó la ìgbáyà wọn tán, ó wá mú ọkàn wọn jáde, ó wá fọ̀ nínú igbá tí ó jẹ́ gold, ó sì fọ̀ pẹ̀lú omi Zamzam. ó wá kó iman, ó kó sínú ìgbáyà wọn, àti hikma, ọgbọ́n àti ìgbàgbọ́, ó kó sínú ìgbáyà wọn. ó wá pàdé, ó wá sí kíni, ó wá rán padà. lẹ́yìn ìgbà tó ṣe léyìí tán, ló wá mú Rasulullah, ó fà lápá, ó mú lọ sí Masjidul Aqsa èyí tó wà ní Palestine. lẹ́yìn ìgbà tí wọ́n débẹ̀, ànábì lídìí gbogbo àwọn ànábì Ọlọ́run ọba. ẹ̀sìn tí wọ́n gùn ọjọ́ náà ń pè ní Buraq. hadisi fi rinlẹ̀ wípé wọ́n so ẹ̀sìn yìí mẹ́nu ọ̀nà masalasi Masjidul Aqsa nígbà tánàbì fẹ́ kírun fún gbogbo àwọn ànábì. gbàtánàbì ṣe ìmáàmù fún gbogbo àwọn ànábì tán tó kírun fún wọn tán, Jibril wá fa ànábì lọ́wọ́, wọ́n tún mú ìrìn àjò sánmà pọ̀n, wọ́n lọ sánmà àkọ́kọ́, ìkejì, ìkẹta, ìkẹrin, ìkarùn, ìkẹfà tí tán fi dé sánmà ẹlẹ́ẹ̀keje. eléyìí ò ní ìdáhùn fún ìbéèrè àfà tí wọ́n béèrè ẹrú Ọlọ́run láti ìlú Ilé Ifẹ̀, ò ní wọ́n pe orúkọ wọn.
ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí àáfà Jami láti Àkùdá tí wọ́n béèrè wọ́n sọ wípé a gbọ́ wípé Abu Talib kì í ṣe ọmọ iná nítorí wípé ó dáàbò bo òjíṣẹ́ Allah. So ní ìdí èyí kò tọ́ kí a máa sọ wípé ọmọ iná ni. So ìbéèrè tó ṣe pàtàkì púpọ̀ ni. Wọ́n ní Abu Talib olùdáàbòbò Rasulullah sallallahu alaihi wasallam ni wọ́n. Ẹ̀rí báwa náà àti sọ nípa ìtàn wọn bá ti dáàbòbò ànábì títí tó fi di ọjọ́ tán fi fayé lẹ̀ wọ́n fi ń dáàbòbò ànábì ni. Wọn ò jẹ́ kí wọ́n fi sùtá kan ànábì. Kódà bí wọ́n ti ní ó dáa tí wà ní tó bá ṣe tán tó lóò ní fa ọmọ yìí kalẹ̀ torí pé ò fẹ́ fọmọ àbúrò ẹ̀ kalẹ̀ ká pa. Gba ọmọ eléyìí kó fi sọmọ ká wá lọ pa ọmọ àbúrò rẹ̀. Abu Talib gbà ó ṣàyàrí ni wípé báwo lẹ́ẹ̀tì wá pọ̀ ọmọ tèmi tẹ́ni mọ́ bá yín tọ́jú ọmọ tiyín. Irú pínpín burúkú lẹ gbé kalẹ̀ hùn ìpín tí ò dá lẹ gbé kalẹ̀ hùn. So wọ́n wá ní sọ nídìí èyí ìgbà tó ti jẹ́ wípé ọmọ ẹni tó dáàbò bànábì ni kò wá lẹ́tọ̀ọ́ ká sọ pé yóò wọ ná. So eléyìí ẹ jẹ́ kó yé wa wípé a lè gbẹ́sìn yìí ká wá gbọ́yé ju ànábì táláwo fi ẹ̀sìn rán lọ. Èyí tánàbì bá sì sọ dandan náà ni ká dúró lórí rẹ̀ torí pé la yantiqu anil hawa in huwa illa wahyun yuha. Ànábì ẹ̀sìn tí máa ń sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ inú gbogbo ohun tó bá ti lè sọ wọ́n ránṣẹ́ sí i ní látòkè sánmọ̀ ó gbà wá yìí ni. Tánàbì bá ti wá sọ̀rọ̀ fún wa kò lẹ́tọ̀ọ́ kí ẹnìkan tó wá máa dá òtù mọ́. Èyí tánàbì ìjó yé wa náà ni wípé ọmọ náà ni Abu Talib, ọmọ náà ni Abu Talib. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Abu Talib níjọ́ tí ó fayé lẹ̀ ó jẹ́ ká mọ̀ wípé ọmọ náà ni. Áyà tó sọ̀kalẹ̀ nígbà tí Abu Talib kú tán ó yẹ ká mọ̀ pé ọmọ náà ni. Ẹ jẹ́ n wá mú ìtàn náà wá fún wa kó lè yé àwa tí a bá lè máa níwèé ilé nínú ọkàn àtẹni tó béèrè náà ká lè bá gbọ́ àgbọ́yé lórí ìbéèrè wọn tí wọ́n béèrè. Nígbà tí Abu Talib tí ó ń pọ̀ kàkà kú tó fẹ́ fayé lẹ̀ mo ti sọ lórí afẹ́fẹ́ rí pé ìsọ̀rù ṣẹlẹ̀ kí náà pè ní ìsọ̀rù òun náà ni pé àwọn Quraysh gbogbo wọn pé bíríkó tó wọ́n fìmọ̀ ṣọ̀kan wọ́n ní gbogbo Banu Hashim gbogbo ẹ̀yà tánàbì ti jáde àti Abu Talib gbogbo wọn pátápátá àwọn ò gbọdọ̀ bá wọn ní nǹkan kan ṣe papọ̀. Tá bá gbóúnjẹ kalẹ̀ wọn ò gbọdọ̀ bá wọn jẹ, tá bá ń tajà wọn ò gbọdọ̀ rà lọ́wọ́ wọn, tá bá fẹ́ rajà wọn ò gbọdọ̀ tà fún wọn. Tí àwọn èèyàn bá kó ọjà wá láti ìlú òkèèrè wá sílùú Mákà àwọn Quraysh ó lọ síbẹ̀ wọ́n lọ ra gbogbo ẹ̀tàn yányán wò ní jẹ́ kí àwọn Banu Hashim kí gbogbo wọn ríra. Abu Talib náà kó sára wọn. Ìkànnà àwọn ẹ̀gbọ́n bàbá Rasulullah sallallahu alaihi wasallam onìkan tí wọ́n pé kò kú sáàrin àwọn ẹni kò bá wọn ṣe kàkà tí ó fi pàdé pọ̀ pẹ̀lú àwọn fámìlì rẹ̀ ó lọ pàdé pọ̀ pẹ̀lú àwọn Quraysh ni òun náà ni Abu Lahab. Abu Lahab jẹ́ kan nínú àwọn ẹ̀gbọ́n Rasulullah sallallahu alaihi wasallam ẹ̀gbọ́n bàbá Rasulullah sallallahu alaihi wasallam. So tiye ṣùgbọ́n kò parapọ̀ mọ́ àwọn Banu Hashim láti kọjú àwọn kèfèrí láti bá Rasulullah jà. Dípò bẹ́ẹ̀ ó kọjú ànábì láti máa pèpè sí ibi ẹ̀sìn Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ. Nígbà tí ìsọ̀rù ń ṣẹlẹ̀ ìsọ̀rù yìí bẹ̀rẹ̀ ní ọdún 7 lẹ́yìn ìgbédìde Rasulullah. Ìsọ̀rù sì wáyé fún odidi ọdún 3 gbáko òun náà ni ìsọ̀rù fi wáyé tí àwọn Quraysh ò jẹ́ kí àwọn sọ̀hábà àwọn tó nígbàgbọ́ nínú ànábì àtàwọn ará ilé ànábì tí ìyàwó Khadija náà jẹ́ kan bẹ̀ wọn ò jẹ́ kán lẹ́tọ̀ọ́ sóúnjẹ. Láwọn àsìkò yìí ẹlòmíì ó pariwo nínú ilé Abu Talib gbogbo wọn kóra wọn jọ sí wọn pariwo yóò sì gbẹ́mìí mì síbẹ̀ àwọn Quraysh sì ń gbọ́ sílẹ̀ wọ́n sì mọ̀ sí ṣùgbọ́n wọn ò ṣe nǹkan kan sí i. Níjọ́ tí nǹkan ìwá sí òpin lẹ́yìn ọdún 3 tí wọ́n ti sé wọn mọ́lé báyìí tí wọn ò jẹ́ kán rí nǹkan kan jẹ lẹ́yìn ọdún 3 àìsàn ni Abu Talib gbé jáde láti ara ìsọ̀rù yìí ó sì ṣe àìsàn náà fún dídí oṣù 3. Abu Talib ṣe àìsàn náà fún dídí oṣù 3. Nígbà tí àìsàn yìí wá parí tí àìsàn yìí ń lé sí tó ń bẹ̀rẹ̀ sí ń pọ̀ sí Rasulullah máa ń lọ sí ọ̀dọ̀ Abu Talib gbogbo ìgbà tí ó máa fi Islam lọ pé kó gba Islam. Abu Talib yarí ṣùgbọ́n jọ́ tí yóò wá fayé lẹ̀ àwọn ọ̀tá Ọlọ́run ọba tí wọ́n sì jẹ́ ọ̀tá fún ẹ̀sìn ànábì náà wọ́n ń bẹ pẹ̀lú Abu Talib ńjọ́ náà. Ẹni àkọ́kọ́ ni Abu Jahal. Abu Jahal táwọn sọ yìí ó kọ rẹ̀ gangan kìí ṣe kúníyà rẹ̀ gangan kìí ṣe Abu Jahal kúníyà rẹ̀ gangan ni Abu al-Hakam. Abu al-Hakam gangan ni kúníyà rẹ̀.
ànábì ló yí kúrò ní Abu al-Hakam sí Abu Jahal. Abu Jahal ní bàbá òmùgọ̀, Abu al-Hakam gangan òun náà ní bàbá ọ̀jọ̀gbọ́n. ìdí tánàbí fi yí ọkọ rẹ̀ sí bàbá òmùgọ̀ náà ni wípé ó pa arábìnrin kan, ó fi ọkọ̀, ó fi idà, ó fi gún lójú ara tí ẹ̀mí fi bọ́ lára arábìnrin náà. Wọ́n pè ní Sumayya bintu Khoyat. Ó jẹ́ ìyá fún Ammar ibn Yasir. Nítorí pé arábìnrin kéde Islam, òun ló fà á tí Abu Jahal fi gún ní ọkọ̀ ní ojú ara. Abu Jahal ń bẹ pẹ̀lú Abu Talib jọ́nà lọ́hùn àti Abdullah bunu Mughira, Abdullah bunu Ubay bunu Mughira. So àwọn náà ń bẹ pẹ̀lú Abu Talib jọ́nà lọ́hùn. Rasulullah sallallahu alaihi wasallam wá ń sọ fún ẹ̀gbọ́n bàbá rẹ̀ wípé kúlù la ilaha illallah, sọ gbólóhùn la ilaha illallah, kalimatu uhajju laka biha inda Allah. Gbólóhùn kan ni tí ń fi bọ bẹ̀bẹ̀, tí ń bọ fi dírẹ̀bẹ̀ wájú Ọlọ́run pé àwẹ̀ Ọlọ́run bá ò lágbájá yìí. Abu Talib ẹ̀gbọ́n bàbá mi bó ṣe dáàbò bò mí bí ẹ̀sìn tó, ó tún sọ gbólóhùn yìí kó tó fayé lẹ̀ bá ń foríjì. Àwọn ọ̀tá ẹ̀sìn méjì tí ń bẹ pẹ̀lú rẹ̀ wá sọ wípé àtàrígọ́b ala millati Abdul Muttalib, so fẹ́ fi ẹ̀sìn Abdul Muttalib lẹ̀ ní lọ sí ẹ̀sìn míì. Gbólóhùn sáà ni wọ́n ń tẹ́ mọ́ létí, òjì kó rí la ilaha illallah sọ tí tó náà fi padà sọ wípé ala millati Abdul Muttalib. So gbólóhùn náà ló sọ tó fi padà fi ayé lẹ̀. Rasulullah sallallahu alaihi wasallam wá sọ pé wallahi la astaghfiranna laka ma la hunhiya, mi níyẹ̀ lẹ́ni tí ó máa tọrọ àforíjì fún ọ lópin ìgbà tọ́lọ́run bá ti kọjú mi kí n má ṣe bẹ́ẹ̀. Lẹ́yìn tó jíṣẹ́ Allah sọ eléyìí tán, Allah bá sọ àyà kalẹ̀ láti òkè sánmà. Allah tí ọlá rẹ̀ ga jùlọ sọ pé ma kana linnabiyyi walladhina amanu an yastaghfiru lil mushrikin walau kanu ulil qurba min ba'di ma tabayyana lahum annahum ashabul jahim. Allah ní kò lẹ́tọ̀ fánàbì tó tí mo ránṣẹ́ àtàwọn tó jẹ́ mùmínì tí wọ́n nígbàgbọ́ nínú nǹkan tí mo fi rán nàbì an yastaghfiru lil mushrikin, kí láwọn fẹ́ máa tọrọ àforíjì fún ẹlẹ́bọ. Walau kanu ulil qurba, kódà kò jẹ́ wípé àwọn wọ̀nyí jẹ́ alásùnmọ́ wọn, kódà kò jẹ́ pé àwọn ẹni ó jẹ́ àwọn alásùnmọ́ wọn. Min ba'di ma tabayyana lahum annahum ashabul jahim, lẹ́yìn tó ti clear sí wọn, tó ti hàn sí wọn wípé àwọn ẹni tá à ń sọ yìí o nínú àwọn èrò náà ni wọ́n. Bọ́lá ti sọ àyà ìkalẹ̀ láti fi bá Rasulullah sallallahu alaihi wasallam tálà fi bá wí. Àwọn onímọ̀ ìtàn míì tún sọ wípé Allah tún sọ àyà míì kalẹ̀, Allah tún sọ àyà míì kalẹ̀ nínú Suratul Qasas àyà 56 wípé ìrẹ́ ànábì innaka la tahdi man ahbabta walakinna Allah yahdi man yasha. Ìrẹ́ ànábì ò lè fẹ́ tó bá fẹ́ mọ̀nà, Ọlọ́run bá nìkan ní máa ń fẹ́ tó bá wù mọ̀nà. So àyà méjèèjì òun ni àyà tó sọ̀kalẹ̀ nígbà tí Abu Talib fayé lẹ̀. Kí láyà sì ń túmọ̀ sí? Òun náà ni pé kò lẹ́tọ̀ fánàbì kó tọrọ àforíjì fún Abu Talib. Nínú hadith kan, àfáwà Al-Abbas nínú àwọn ẹ̀gbọ́n bàbá Rasulullah ni. Àwọn ẹ̀gbọ́n bàbá Rasulullah tó jọ́kùnrin 10 ni wọ́n. Àwọn ẹ̀gbọ́n bàbá Rasulullah tó jóbìnrin 6 ni wọ́n. Ṣùgbọ́n àwọn ọkùnrin 10 yìí, àwọn 4 ní Islam bá láyé, àwọn 4 ti fayé lẹ̀ síwájú Islam. Àwọn 4 tí Islam bá láyé, òun náà ni Abu Talib àti Abu Jahal, Abu Talib àti Abu Lahab. Ẹni kẹta òun náà ni Al-Abbas, ẹni kẹrin òun náà ni Hamza. Nínú àwọn 4, àwọn 2 gba Islam, àwọn 2 ò gba Islam. Àwọn 2 tí ò gba Islam òun náà ni Abu Talib, ẹni kejì rẹ̀ òun náà ni Abu Lahab. Ẹni kẹta tó jẹ́ pé òun gba Islam òun náà ni Al-Abbas, ẹni kẹrin tó náà gba Islam òun náà ni Hamza radiyallahu ta'ala anhuma. Al-Abbas tó wá jẹ́ pé kan nínú àwọn ẹ̀gbọ́n bàbá Ànábì tó sì gba Islam. Nígbà tí Abu Talib kú tán, òun jẹ́ àbúrò sí Abu Talib. Ó wá ń bi Rasulullah léèrè wípé rẹ̀ Ojise Allah, báwo ló ti fẹ́ ṣe nípa ẹ̀gbọ́n bàbá rẹ̀ tó dáàbò bò ọ́ níbi ẹ̀sìn tó gbé dání ṣùgbọ́n kò sí ẹ̀sìn, báwo ló ti fẹ́ ṣe? Ànábì ní Ọlọ́run bá mi fi sí òkè lókè iná tó jẹ́ wípé iná ó máa ta sí lára, kò ní wà ní sàlẹ̀sàlẹ̀ tí ọwọ́ náà ò ti bà. Nínú àdísì mi wọ́n dákọ̀ Abu Talib létí Rasulullah. Ànábì ní tí ẹ bá ṣe ọlá akídímá tó ṣe fẹ́ sìn Ọlọ́run ọba fún mi, kò bá wà ní sàlẹ̀sàlẹ̀ náà ni ò bá wà tí ò bá ti máa jóná.
ṣùgbọ́n náà ó ṣe kéne yóò ṣe ní ìyá rẹ̀ ní fífúyẹ́ débi pé ìyá náà máa mú yóò sì máa mú dé abẹ́ kókósẹ̀ rẹ̀ méjèèjì. So eléyìí ni wọ́n fi ń rinlẹ̀ fún wa pé Abu Talib kì í ṣe ọmọ àlùjánnà o, Abu Talib kì í ṣe ọmọ àlùjánnà. ìtàn bí báyìí ti sọ fún wa òun náà la gbọ́dọ̀ dúró lé lórí, torí wípé Rasulullah sallallahu alaihi wasallam la yantiqu anil hawa in huwa illa wahyun yuha. Nínú ìbéèrè míì tí wọ́n tún béèrè òun náà ni wípé ṣé lóòótọ́ òun náà ni wípé ànábì Sulaiman wọ́n fẹ́ Bilikis, ṣé lóòótọ́ ni pé ànábì Sulaiman wọ́n fẹ́ Bilikis.